ní sọ fọ́kọ mi pé ọjọ́ tí n bá ti gbìyànjú àti sọ gbogbo ègún tó ń bẹ níbẹ̀ kó jẹ́ ti tòun lòun sọ bẹ́ẹ̀ ó ní bóun ṣe sọ̀rọ̀ ìtàn ló bá ní ókè ó bá pẹ́ ìdààmú ẹ̀yin náà búra pé ní fi hàn ó lóun ò ní fi hàn ó dá ẹ pa kínní rẹ̀ ó lóun máa parẹ́ àmọ́ ẹ sọ báyìí fún mi kí n tó búra ó ní ìwọ sọ fọ́kọ ẹ gbogbo ègún tó wà níbi báíbù á jẹ́ ti tiẹ̀ nìyẹn blackmail ẹlẹ́ẹ̀kejì ẹkú débẹ̀ láǹkárá ilé ẹ̀ka àbọ̀ láǹkárá òde ẹ̀ńtà ti pẹ́ àpòkù ọjọ́ mẹ́ta ẹ̀ka àbọ̀ sórí ètò Ògbóǹtọ̀ reality show olúwa ṣe àkàtúntò lórí ètò yìí ẹwọ́ nǹkan fìdílé ẹ̀ka ìjọba fi ti gbéyàwó ọ̀rọ̀ lọ torí pé ọ̀rọ̀ báyìí lọ́mọdé ti máa ń jẹ akọ́dá ayé ìbà àṣẹ̀dá ayé ìbà ìbọn sólé àjẹlé ìbà àjẹlé wo sólé wa ẹ̀jẹ̀ ojú mi ṣe ẹ má jẹ́ ń ṣètì torí pé àṣetì kì í bọ́jọ́ ẹ wò ó èmi tí wọ́n búra tán èmi ò mọ̀ pé ó trick mi láti búra ni ọmọkùnrin yìí bá lọ mo sunkún wò ẹni tí máa sunkún fún táyì mo fẹ́ sọ fún wípé àbúrò ọkọ mi ń bá dákẹ́ àǹtí Ṣeun nígbà tọkọ mi wálé ìgbà tọkọ mi jọ wà bọ́kọ mi ṣe fẹ́ bá àti ìbára alájọṣepọ̀ o ṣe máa gbọ́ mi o ọkọ mi dé ọkọ mi bá mi ṣeré ó ṣe gbogbo ẹ̀ mo sọ fún ọkọ mi pé bí bọ̀dà alágbèjà ṣe máa ń wá síbí báyìí kò tẹ́ mi lọ́rùn mi ò láìkí bó ṣe àwọn erépá tán máa ń bá mi ṣe tó bá ní erépá wo ló máa ń bá ẹ ṣe bí kókó máa fẹ́ máa fọwọ́ kọ́ mi kiri kan Làbákẹ́ èrò ọkàn ẹ ó jìn ló bá ní eré wo ló máa ń bá ẹ ṣe mo bá ní pé bí kò máa fẹ́ èrò ọkàn ẹ ó dọ̀tí àbúrò mi ó ń bẹ ṣeré ni ó ní problem pẹ̀lú àbúrò mi nígbà tí àjọ ń fẹ́ra wọ́n ṣọ́ ní problem pẹ̀lú ẹ̀ nísìn ọkọ mi máa fẹ́ràn àbúrò ẹ̀ ọkọ mi bá ra aṣọ yóò rà tàbúrò ẹ̀ ọkọ mi bá wẹ̀wù yóò rà tàbúrò ẹ̀ ọkọ mi fẹ́ràn àbúrò ẹ̀ tí kìí ṣe kékeré ẹbí mo sọ fún yín mo ní 5 ni wọ́n àkọ́bí àti ọkọ mi ní second born obìnrin ní last born wọn àwọn mẹ́ta náà bí lẹ́yìn ọkọ mi àwọn mẹ́ta ni wọ́n bí lẹ́yìn ọkọ mi àǹtí Ṣeun mo bá ní tí kò jẹ́ káàntì lágbájá kọ́ máa bọ̀ wá bá wa káwọn bá mi gbé kí bùdó Moses mọ̀ wá ó ní ìyẹn ò lè kúrò ńbẹ̀ ọ̀dọ̀ first born wa náà first born wọn ni ìyẹn fẹ́ máa gbé bá tẹ̀fẹ̀ gbọ́dọ̀ èèyàn pé Moses náà ni ó máa bẹ gbé kò dẹ̀ sí ọkàn learn how to accommodate now bàdákẹ́ ọ̀rọ̀ yóò ṣe sọ fún mo ní mọ̀ pé oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ táàbúrò ń báyàwó ẹ̀gbọ́n sùn ó ní kò lè ṣẹlẹ̀ ní family tàwa mo ní tó bá ń táwọn ìbá ń sún ládùúgbò nǹkan ó ní kóun rí ẹ báyìí kóun rí ẹ pẹ̀lú àbúrò òun báyìí ó lóun ò ní believe ó ní tó bá wá rí ẹ tí àbúrò ẹ bẹ́ẹ̀ wọ́n tẹ̀ wá pé ẹ̀dín èdè òdìdè wọn aka yín pẹ̀ ń bára ẹ̀ lájọṣepọ̀ ó ní ìwọ ló máa lọ ìyàwó ló máa lọ ṣé màá sọ pé kò ń ṣàbúrò mi mọ́ ni you just have to ṣé mo pé ìyàwó ní ògbódò jẹ́ káwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ obìnrin gbọ́dọ̀ respect ara ẹ̀ mo ní really àbúrò kọ́ńkọ́ ó ní why did you take it personal I don't like it family tàwọn kì í ṣe bẹ́ẹ̀ yẹn o irú ọ̀rọ̀ wo ló ń sọ ọkọ̀ bá kò ní sitting room ó bá kò ní bedroom láti ń sọ̀rọ̀ ó bá lọ sitting room ọ̀rọ̀ ìkéré ọ̀rọ̀ yẹn màdí nínà tó bá mi jà sí pé ọ̀rọ̀ wo ni mo sọ yẹn ó ṣe máa sọ pé àbúrò mi ṣe kinní kankan inú family tàwa irú kan bẹ́ẹ̀ yẹn ò lè ṣẹlẹ̀ but if something like that wá happen gan that means pé ìwọ ló lose now ìwọ ló protect ara ẹ dáadáa àbúrò kò ṣe máa ṣórí èpò ẹ ní ṣó ṣe kinní kan ni mo bá ní ọ̀rọ̀ yóò tí ì le náà bí Moses jáde nìyẹn pé kí ló fàjà kí ló wà ó gbọ́kọ̀ tó ń sọ ni wípé òun bóun ṣeré pàkan irú ikọ̀ ò ní fẹ́ máa bẹ́ẹ̀ ṣe no now if you don't want me in this house again I can leave ṣọ pé nǹkan mo sọ fún yín brother mi ó tún ṣe bákọ̀bákọ̀ sí mi bíi pé kí n bá sọ̀rọ̀ kó máa ṣe I don't understand and I'm not your mate mo ń respect ẹ̀ torí pé jẹ́ pé ìyàwó ẹ̀gbọ́n mi ni ẹ́ àjọjà náà ok ọjọ́ tá a lọ sí pàtí yẹn nǹkan tí mo sọ fún yín yẹn ni a lọ sí pàtí fine nǹkan tó fún ẹ lèmi náà mu I don't know you don't drink ó dẹ̀ ti mú kí nìyẹn ni ó mú ju ọyọ kan lọ ó dẹ̀ feel dizzy I brought you home myself
èmi ni mo di ẹ mú, èmi ni mo gbé ẹ, nobody. Àti pé dem feel bad, èmi ni kí ma feel bad. Ṣé mi ló wà mọ́ lọ́rùn. Everybody saw us that day. And ìyàwó ẹ̀gbọ́n mi ni so wá wò láì irú ọ̀rọ̀ wo ló ń rò yẹn. Ọkú ẹ máa wo ìyàwó yìí o, ó jẹ́ ti bẹ̀rẹ̀ lọ́wọ́ mi ò ń jọ o. Wípé ìjọ yẹn, wípé òun rí aṣọ ẹ̀. God, I don't understand. I don't know why you are like this. I don't know why you are like this. Irú kí ló ń ṣe, irú kí ló fi lọ́ mi yẹn náà. Bania. But Moses, that is not what I mean. Kí ló wá mean? Anything you want to say now, please say it. Let's yanjú ọ̀rọ̀ yìí. I can leave. Mo lè fi léyìí sílẹ̀. Now even tell mommy because ọ̀rọ̀ yìí ti ń bọ́ sí kíní. O fi máa gbé mi lẹ́mìí sókè ni. Kí ló ṣe é? Moses. Má sọ fún mommy mi, má gbé mi lẹ́mìí sókè o. Má gbé wọn lẹ́mìí sókè àtọ̀. Irú ọ̀rọ̀ wo nìyẹn? Already ọ̀rọ̀ kékeré ni now. We can just settle it among each other. Àlejò ní lára ara wa now. Bàbá kẹ́hùn nǹkan tó fẹ́ dálẹ̀ báyìí. I don't know, mo lọ bí iṣẹ́ láti joy. Time tí mo wálé, ó yẹ kí n rest, kí n sùn, kí n wà okay. You are telling me all this trash. Ikú àbúrò ọkọ ẹ, o lọ sí party, o fọ́kọ̀ pọ̀ mọ́tí. Ṣe sọ pé òkè mọ́tí. But báyìí sọ́jọ́, it just make me to láti kíní kan. Ṣé kó máa mọ́tí, o tó dọ́tọ̀ kó máa mọ́tí? Going to 4 years now láti marry, o tí bímọ, o wá lọ mọ́tí. Bó mo sọ fún yín kí tó tẹ̀lé wọn lọ́jọ́ yẹn náà, ṣé mo sọ fún yín kí tó tẹ̀lé gbà tó sọ fún mi kọ́? I told you, mo ní kó lọ. Kó má fi mù nínú ilé, kó má fi bọ̀ nínú ilé. Mo ní okay tẹ̀lé lọ. Okay, ó fẹ́ bẹ̀rẹ̀ business, ó fẹ́ ṣe kíní kan. For good 2 years ó fi ṣiṣẹ́. Mo ní iṣẹ́ tó ń ṣe yìí, ó ti pọ̀ jù. Ó lọ bí iṣẹ́, ó ń dé, kò sí pé ó fẹ́ rest, ó fẹ́ ṣe kíní kan. And I stop you from working. Ṣé mo ti tún jẹ̀bi ni? Mo dé pé tó bá ti lóyún tó ti bí ọmọ báyìí, máa open any tó fẹ́ shop tó fẹ́ ni o, méjì ní mẹ́ta ni o, máa ṣe fún ẹ. Now you are bringing up another issue. Tábìlì tó yẹ kó máa fi ronú pé bó ṣe máa bí ọmọ, bó ṣe máa gbàdúrà k'Ọlọ́run pèsè ọmọ fún ẹ. Òun fi yẹ ronú pé àbúrò ọkọ kan fẹ́ dí ẹ̀ mú, àbúrò ọkọ kan fẹ́ ṣe kíní kan fún ẹ. Ṣó ti bá ẹ sùn ni? What's that? Please let me have peace in this household. Ọkàn bá tó kùn sí ti room, ó bá gbọ́ yàrá lọ. Bunny, do I'm trying to tell you something. What is happening in this house? It's not good though. It's not good though. What is happening in this house? What is happening in this house? Moses in here. But there is where I do. I promise you. I'm going to. Ló bá mú ahọ́n ẹ̀, ló bá fi lá mi ní ibi ẹ̀kẹ́. Mo do. Ani, see. What is happening now? Kí ló ṣe woni sí. Ṣé nílé yín ó sọ̀rọ̀ sókè ni o. Nílé yín ẹ̀gbọ́n ẹ máa ń bá ìyàwó ẹ̀gbọ́n ẹ sùn àbí ìyàwó àbúrò wọn sùn. Ilé yín ẹ rí bí ko wọ́n kì ẹ rí fẹ́ ẹ nífẹ̀ẹ́ ara yín pé bí wọ́n kí ẹ fún yín rí. Àbí àbúrò ẹ̀dẹ̀ ló tiẹ̀ ní oyún tiẹ̀ gan ni. Irú oṣù wo lè sọ bí mo yín sọ̀rọ̀ mo ṣe ń pariwo tó kò pariwo ó kàn rẹ́rìn ni. This is pure love between families. Má say anything. I have my girlfriend, but matter of fact, girlfriend me find you hello. So kí n fẹ́ máa wá lára ẹ̀. You, lè darí mi àtẹ̀gbọ́n mi rú. We are blood, not water. Blood ni wá. Ìwọ ò kì í ṣe o, you are not part of us. Afẹ́ wa ni. We are blood. Lè darí mi àtẹ̀gbọ́n mi rú. That is one thing I promise you. Ẹ wo ká tó sọ̀rọ̀ lọ jìnnà ẹ jẹ́ sọ nípa àwọn nǹkan kan fún yín fún ẹ̀yin obìnrin tẹ́ ẹ ní infection fún ẹ̀yin obìnrin ṣe rí ẹ jẹ́ n fi kíní hàn yín. Ẹ wo kíní infection ló ṣiṣẹ́ fún infection ni o wà kọ́ mu ṣọ́ọ̀tì kan mú lọ́wọ́ ìrọ̀lẹ́ kó lè bá tọ́lẹ̀tì gbogbo alẹ́ tọ́lẹ̀tì ò lọ títí o bí àyẹ̀ká àbí méjì kò kárí nǹkan tó mọ̀ tọ́lẹ̀tì ojú ara ẹ̀ gan wà á discharge àwọn ìdọ̀tí ẹ̀ lójú ara ẹ̀ wà á rí ìyẹn eléyìí fún infection which is chronic tó nǹkan méjì ni wà kàn ara ṣe tó bá ti rẹ ilé àwọn ara ilé ìsìn ṣètìlì infection ṣètìlì wàrà méjèèjì yìí wàrà sí.